ìròyìn láti iléeṣẹ́ àtótó arére online tv. Nítorí ẹ̀sùn jìbìtì owó mílíọ̀nù rẹpẹtẹ, ọba aláyé yìí dèrò ilé-ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ẹ̀sùn kan olùtí Ọbáfẹ́mi Ọba Taofik Olúkáyọ̀dé nílé-ẹjọ́ májísírèètì tó wà ní Owódé-Ẹ̀gbá fún ẹ̀sùn fífinúfẹ́dọ̀lù arákùnrin kan Michael Adéyẹmí ní jìbìtì owó tó tó mílíọ̀nù márùndínlógún náírà tó sì tún ṣe àkọlù sí òṣìṣẹ́ ọlọ́pàá kan. Ọba Olúkáyọ̀dé ló ti ń káwọ́ pọ̀nyìn níwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn olóǹkà mẹ́rin nínú eléyìí tí a ti rí dídà omi àlàáfíà rú, híhu ìwà jìbìtì àti ṣíṣe àkọlù sí ni. Ìròyìn àtótó arére gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó wáyé nínú oṣù kẹfà ni àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ ìlú láti Àgbòrò, Látúndé, Ọlọ́rẹ̀dé, Àgbélú, Ọ̀dẹ́dọ̀là, Akérò àti Ṣàgálú fi ẹ̀sùn kan ọba aládé náà wípé ó ń fi ọwọ́ agbára gba ilẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn rẹ̀ léyìí tí ó sì ti gba ilẹ̀ eléyìí tí ó tó 500 éka léyìí tó sì jẹ́ wípé àwọn aṣáájú ìlú náà jẹ́ kí ó di mímọ̀ wípé nínú oṣù kejìlá eyín ní lọ́jọ́ 24 oṣù kejìlá ọdún 2023 ní àwọn gidi kankú kan tí wọ́n kó ohun ìjà rìn ni wọ́n yabo àwọn abúlé náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe àkọlù sí orí oko níbi tí wọ́n ti ba èrè àwọn lórí oko náà jẹ́ nílé ìta àti rí oko obì, oko kòkó àti oko ẹ̀gẹ́. Wọ́n tún fi ẹ̀sùn kàn wípé níṣe ni àwọn ènìyàn ọ̀hún tó ba orísun kan tí àwọn ti ń rí omi pọn jẹ́ tí wọ́n sì tún ba ọ̀nà tí àwọn ń gbà lọ sí ilé ẹ̀kọ́ Ṣàgálú Muslim School jẹ́ pẹ̀lú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbèfọ́ba Inspector Fatai Moronkole ó jẹ́ kí ó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé láàrin ọjọ́ 18 oṣù kẹsàn-án sí 20 oṣù kẹsàn-án ọdún 2024 nílùú Ọbáfẹ́mi. Wọ́n tún fi ẹ̀sùn kàn wípé ọba Olúkáyọ̀dé ló tún gba owó tó tó mílíọ̀nù márùndínlọ́gọ́rin náírà lọ́wọ́ Adéyẹmí nígbà tí ó ń pèrọ̀rọ̀ láti ta ilẹ̀ 500 éka ọ̀hún fún, ṣùgbọ́n tí ó kùnà láti mú àdéhùn ṣẹ. Ọba aládé náà ni wọ́n tún fi ẹ̀sùn kàn wípé ó ṣe àkọlù sí òṣìṣẹ́ ọlọ́pàá tó wá sí ìlú náà láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀sùn náà tún tẹ̀síwájú wípé ọba Olúkáyọ̀dé pẹ̀lú àwọn ènìyàn mìíràn ni wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ báyìí tí wọ́n sì fi ẹ̀sùn aláìmọye kàn wọ́n léyìí tó sì jẹ́ wípé wọ́n fi ẹ̀sùn kàn wípé àwọn ìwà tí ó hù náà kò bá òfin mu. Bákan náà ni ilé-ẹjọ́ tún kọ̀rọ̀jú sí ìgbésẹ̀ ọba aládé náà láti ṣe àkọlù sí òṣìṣẹ́ ọlọ́pàá tí ó lọ sí ìlú náà láti ṣe ìwádìí àti láti fi gbóròfin gbé ọba aládé ọ̀hún ní ìgbà náà. Ní báyìí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ọ̀hún ti wí pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà níwájú onídàájọ́ M.O. Ṣómẹ́fún tí onídàájọ́ ọ̀hún sì ti gba béèlì rẹ̀ wípé kí ó san mílíọ̀nù 10 náírà owó béèlì pẹ̀lú àwọn onídùúró méjì tí wọ́n rẹ́sẹ̀ walẹ̀ dáadáa lẹ́yìn tí wọ́n sì ti sún ẹjọ́ náà sí iwájú títí di ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2024 tí a wà yìí.